ẹ káàbọ̀ sórí ètò wa. alhamdulillah. adúpẹ́ pọ̀ pé a pè é lónìí ẹ sì dá wa lóhùn. alhamdulillah. gbogbo àtẹ̀yìn náà bá ń pè ọlọ́run máa dá yín lóhùn. Allahumma. kí a tó lọ sí ibi tí ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí gan. ẹ dákun Da'watu Sa'adat Arabic and Islamic Institute yìí irú nǹkan wo ni ẹ gbé kalẹ̀ lé lórí irú ẹ̀kọ́ wo ni. alhamdulillah. alhamdulillah alladhi bihi tatimmu salihatu kulluha. والصلاة والسلام على من جاء مكملا لمكارم الأخلاق صلى الله عليه وسلم. صلاة الله عليه وسلامه ورضوانه عليه وعلى الذين سلكوا نهجه وأحيوا سنن هدايته إلى يوم التناد. اللهم آمين. الحمد لله رب العالمين. tó adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. nígbà tí jẹ́ sí pé a gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ kankan láì kọ́kọ́ kí Ọlọ́run ká sì ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo àwọn tí wọ́n jẹ́ afinimọ̀nà látòrí àwọn sọ̀hábà tó fi dé orí gbogbo àwọn tí àwòkọ́ṣe wọn tí wọ́n kọ́ wa nímọ̀ tí wọ́n kọ́ wa lẹ́sìn àwọn tí wọ́n bí wa ní orí ojú ọ̀nà Islam tẹ́nì kọ̀ọ̀kan wá fi tara wọn sórí Islam Ọlọ́run kí ó bá wa kẹ́ gbogbo àwọn tán ti lọ. Allahumma amin. àwọn tí wọ́n wà láyé nínú Ọlọ́run kí ó ṣe dáadáa táyé fún wọn. Allahumma. Naam, Da'watu Sa'adat Arabic and Islamic Institute ilé ẹ̀kọ́ ẹ̀sìn Islam ni eléyìí tí ó já sí wípé Ọlọ́run ọba ti gbé kalẹ̀ ní tó ń jẹ́ orúkọ náà ó ti lé ní 20 ọdún tí Ọlọ́run ti gbé kalẹ̀ èyí tí a fi sọ wípé Ọlọ́run ní máa ṣe gbogbo nǹkan àmọ́ àwọn nǹkan kan wà tó já sí wípé tí ó bá wáyé a máa rí àpẹẹrẹ pé àwọn èèyàn kan wọ́n ń jẹ́ sábàbí fún àwọn onísábàbí yìí nígbà míì wàhálà wọn àti akíkanjú wọn nígbà míì èèyàn fẹ́ lè má tètè rántí oníkádàrá nígbà tí èèyàn bá wo wàhálà wọn àmọ́ Da'watu Sa'adat ilé ẹ̀kọ́ náà Ọlọ́run ọba gbé kalẹ̀ ní ọ̀nà ọ̀tọ̀ ní ọ̀nà àrà látara pé bí a ṣe jókòó pétò a ó bẹ̀rẹ̀ sí ní máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ èyí tí a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní àwọn àyè tí a ń lọ káàkiri láti lọ ṣe dáwà ní àwọn mosajid gbogbo mọ́ṣáláṣí tó wà ní gbogbo àdúgbò láàrin Maghrib sí Ìṣáì. láàrin Maghrib sí Ìṣáì ló fi bẹ́ẹ̀ pọ̀ jù ní tàbá fún àwọn kan lọ́jọ́ kan àfáwọn ẹlòmíì ní ọjọ́ míì tí a lọ ń ṣe dá káàkiri òun ni ibẹ̀ làwọn èèyàn ti ń tẹ̀lé wa wálé láti lè já sí wípé bí a ṣe ń ṣe wáàsí fún àwọn yìí àwọn fẹ́ káwọn ọmọ àwọn náà mọ ẹ̀kọ́ ẹ̀sìn Islam so èyí ni mo fi sọ wípé ètò Ọlọ́run ọba tí Ọlọ́run ọba gbé kalẹ̀ ni so a rí àwọn èèyàn tó já sí wípé wọ́n tẹ̀lé wa wálé láti ọ̀nà tí ó jìnnà kódà ní tó fẹ́ jẹ́ wípé ní tó pọ̀ jù nínú àwọn ọmọ kéwú wa àwọn ìlú Ìṣẹ́yìn ní àwọn ọ̀nà tó jìnnà bẹ́ẹ̀ àwọn ni wọ́n fi bẹ́ẹ̀ fẹ́ pọ̀ jù kò wọ́pọ̀ nínú ìgbà tí a ó lọ síbì kan láti lọ ṣe dáwà tó yẹ pé bí ìgbà díẹ̀ sẹ́yìn ìgbà náà tí àwọn èèyàn ní wá láti sọ pé àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ bí a ṣe ń rí àwọn àgbàlagbà lára àwọn ọmọ kéèké tó yẹ pé àwọn òbí wọn ni wọ́n mú wọn wá kó tó wá di wípé níbi ọdún mélòó sẹ́yìn àtúnṣe wá fi ilé ìwé náà kún torí pé àwọn ọmọ mi ńgbà tí wọ́n bá wà ní ilé kéwú wọ́n tún lọ sí skúlù níta so àmójútó yẹn òun a rí pé nínú pé wọ́n ṣe ń lọ sí skúlù níta òun fẹ́ máa dín àwọn àmójútó kan kù so láṣẹ tí wọ́n á dá ilé ẹ̀kọ́ tó yẹ pé ẹni tó bá ti wá sí inú ọgbà Da'watu Sa'adat so yóò kéwú yóò tún kàwé kí Ọlọ́run kó má ṣàfihàn ṣe kó ń gbé iṣẹ́ ńlá gbáà ni ẹ̀ṣẹ́ tẹ gbé dání yìí